mi ò sọ wípé mo máa dáná sun lẹ́sẹ̀kẹsẹ̀ mo sọ wípé mo ti rà sílẹ̀ ọjọ́ tẹ́ bá bẹ̀rẹ̀ kéèsì pẹ̀lú Tani Olohun pé ó dáná sun Quran ọjọ́ yẹn ni mo máa molest Allah ọjọ́ yẹn ni mo máa bẹ̀rẹ̀ sí ní molest Allah ọjọ́ tẹ́ bá convict Tani Olohun ṣẹ́tìrì tí ẹ rọ̀bà ní Allah ẹ̀rí nǹkan ó ń fẹ́ lẹ́lẹ́ ẹ̀rí bóyá fine ojú Allah dá o ojú Allah ṣì ń fine lọ báyìí a máa bà ojú Allah jẹ́. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. bọ̀bọ̀ tó bá mi gbé wá bọ̀bọ̀ Amazon tó gbé wá mo wá béèrè lọ́wọ́ mo ní ṣe o mọ̀ nǹkan tó wà nínú pálí ó lóun ò mọ̀ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ tó wà nínú ẹ̀ mo wá ní wípé Al-Quran ló wà níbẹ̀ ó ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣé báwọn kan wà tí wọn ò mọ̀ tí wọn Al-Quran mo ṣe wá júwe fún mo ní ṣebí Roman ìwọ ó ní hẹn ok ó ṣàmọ ìwé tó má dàbí bíbélì àwọn ìwé mùsùlùmí yẹn ó ní hẹn òun ló wà níbẹ̀ mo ní ṣó ní 1 minute kó yá mi ní 1 minute nínú ìgbésí ayé ẹ̀ ó ní bẹ́ẹ̀ ni mo wá ní sórí ìwé tó mo dì mú yìí ní ọ̀dọ̀ wa wọ́n sọ wípé tá bá dáná sí kò ní sùn àwọn àfáà wa ló sọ bẹ́ẹ̀ nítorí fi kọ́ wa kódà ibi tó tún lédè tó tún ká wa lára dé Òbésèré fi kọrin ẹ rántí orin yẹn mi ò rántí ìbẹ̀rẹ̀ tó ní bíbélì yẹn nìkan ni kò ní jó Kùránì yẹn nìkan ni kò ní jó ibi tẹ́ di ọpọlọ wa mọ́ nìyẹn láti kékeré so àwa kọ́ lẹ máa blame ara yín láti fi pa irọ́ tẹ́ pa fún wa yẹn òun lẹ́yìn máa blame ara yín ẹ̀yin àfà àti anifat irọ́ tẹ́ pa fún wa tẹ́ fi di ọpọlọ wa mọ́lẹ̀ yẹn nígbà tẹ́ sọ pé kò ní jó táwa wọ́n wà bold enough láti wá practicalize yẹ pé ká try bóyá kíní yóò ní jó àbó máa jó ó padà shortalize ilé ayé wa pé wọn ò tiẹ̀ tí ì fi iná sí ó ti bẹ̀rẹ̀ sí ní jó ẹ̀rí nǹkan wọn ò tí ì fi iná sí ó ti jó nígbà tí ọ̀rọ̀ tẹ́yìn sọ ti wá fail tó fi jó yẹn tójú òtún wá tì yín ẹ wá fi gbáǹkó ẹ fẹ́ fagídí pọ̀ tiẹ̀ pé tá a bá ti dáná sí kẹ ṣépè fún wa tẹ gbé wa tì sókè kúrá sátìmọ́lé kẹ máa bá wa ṣẹjọ́ àbí kẹ ìtọ́wọ́ yín bá ti bà nínú wa kẹ pádànù kẹ máa sọ pé àtúbọ̀tán ìyá alájà bàbá ńlá kú bàbá yín ò ní dáa nítorí wípé irọ́ yín padà já ẹ̀yin ò bá ti rò dáadáa láti kékeré wa kẹ má parọ́ fún wa wípé kíní yìí ò ní jóná ẹ̀yin àfà ṣe rí pé kò ń ṣe fault wa ṣe rí pé fault yín ni ṣe rí pé ìkà ni yín ṣe rí wípé onírọ́ ni yín ẹ rí wípé onírọ́ ni yín irọ́ tẹ pa níjọ́ kìíní òun àná fún wa láti kékeré òun ló padà báyé alájẹ báyìí òun ló padà báyé Islam jẹ kí ló wà ń bẹ̀ kẹ́ sọ òótọ́ ọ̀rọ̀ fún wa pé ìwé lásán ni kíní o wọ́n hun kíní ọ̀hún náà síbẹ̀ ni o bàbá aláìlú ẹ má tí ì jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ṣó ti yé yín èmi ò burú dé gbogbo stage yẹn búburú mi ṣì ń lẹ́ẹ̀nì ni ṣùgbọ́n ọjọ́ tí ẹ bá bẹ̀rẹ̀ case pẹ̀lú Tani Olohun ọjọ́ náà ni Allah máa mọ̀ wípé òun ò wà welcome nínú gbogbo ìgbésí ayé yìí òun rèé lọ́wọ́ mi mo kàn ń wò pé péjì yẹn ó pọ̀ jù bó mo ti fẹ́ bẹ̀rẹ̀ bó ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ translation gan tún wà níbẹ̀ bẹ́ẹ̀ ni mùsùlùmí kan máa wò mí bẹ̀ yẹn pé ó sì má dáná sun subhanallah ìtẹ́sọ láti kékeré wa ó ti padà di subhanallah true mọ́ yín lọ́wọ́ àyà yín ti ń já ẹlòmíì ti fẹ́ ya wèrè ẹlòmíì ò lè wò mọ́ ẹlòmíì hypertension shock Prisade ní ẹ̀yin ò dá o 1 page have to go today no ẹ má ti jẹ́ ká ṣe bẹ́ẹ̀ yẹn ṣe wọn pé peaceful person lè mí tèmi kí lẹ fẹ́ kí n ṣe mi tí ìdáná sun ṣó ti yé yín Dublin torí gbàyẹn máa ní àwa la ní fault mi tí ìdáná sun ọjọ́ tí wọ́n bá bẹ̀rẹ̀ kéèsì pẹ̀lú Tani Olohun ọjọ́ yẹn tó bá bẹ̀rẹ̀ kéèsì tí wọ́n gbé lọ sí court tí wọ́n sọ pé àwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kéèsì pé ó dáná sun Quran ọjọ́ yẹn ni wọ́n máa mọ̀ wípé ẹnìkan wà níbí orúkọ mi mo ṣe máa yí orúkọ mi padà sí frustrated soul ní ìjọ náà because màá show frustrated mi gbogbo frustration mi orí Allah ló máa padà ní gádà yẹn máa jálé lórí ẹ̀yin ní kẹ́ blame ara yín check yourself ẹ̀yin àfà tẹ́ bá ti dé ilé kéwú yín irọ́ tẹ̀yin pa fáwa ní kékeré ẹ má pa fáwọn ọmọ yẹn mọ́ pé kò sí iná tó lè dáná sun Quran tó bá fi iná sí pé kò ní jó ẹ̀yin fúnra yín ní kẹ́ lọ máa ṣàtúnṣe àwọn ọmọ yẹn
ẹ jẹ́ kó yé wọn wípé bó ṣe wà yìí ìwé lásán ni ìyẹn fáwọn tó sì tán bọ̀ tó sì máa wọn mọ wọn lọ lé kéwù bẹ́ẹ̀ ṣe parọ́ fún àwa yẹn. babalọlá lásìkò mi ẹ ṣe Ọlọ́run afọpọ̀rọ̀pọ̀ láṣẹ Èdùmàrè ṣẹ́tìrí mo sọ fún yín wípé ní ìdílé wa aláfọ̀ṣẹ ni wá àìfàfọ̀dálẹ̀ èmi ti sọ lórí péjì yìí wípé mi ò ní dáná sun ní ọ̀ntọ́ọ̀sì ni òun rè mo ṣe ń já pépà lára rẹ̀ ni mo já gbogbo ẹ̀ mo ṣe já ni ṣé ó ti yé yín ọjọ́ tẹ bá bẹ̀rẹ̀ kéèsì pẹ̀lú Tani Olohun ọjọ́ yẹn ni mo máa bẹ̀rẹ̀ kéèsì pẹ̀lú Allah the way tí máa ṣe dáná sun Allah ó máa yàtọ̀ sí gbogbo the way tí wọ́n ṣe ń dáná sun ní gbogbo ìgbésí ayé yìí Allah gan ò ní fẹ́ tó bẹ́ẹ̀ the way tí mo ṣe máa handle Allah ẹ máa rò wípé wọ́n rán mi sí yín ní àti past life mi ni ẹ máa rò wípé Islam bóyá wọ́n lè kó pa mí pẹ̀lú nítorí ọ̀rọ̀ Islam ní past life mi ni ṣe mọ̀ pé past life èèyàn máa ń reflect nínú life téèyàn bá ń gbé ní next life bóyá wọ́n ti lè kó pa mí lórí ọ̀rọ̀ Allah yìí intẹ́ gbà lọ́wọ́ mi èmi gan ò tí ì mọ̀ mi ò mọ̀ but mo hate God yín mo wá fi sí pending ọjọ́ tẹ bá bẹ̀rẹ̀ case pẹ̀lú Tani Olohun ọjọ́ yẹn ó máa jẹ́ the saddest day of your life because the way tí máa ṣe dá iná sun Quran yìí ó yàtọ̀ sí the way tí everybody ti ń dáná sun ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ ní gédéǹgbé ọ̀nà ọ̀tọ̀ ni mo máa gbà ṣe tèmi ara ọ̀tọ̀ ni mo máa gbà ṣe tèmi ayé ọ̀tọ̀ ló máa bá wá ṣó ti yé yín etí ilé yẹ yín ẹ jẹ́ kí kéèsì yẹn bẹ̀rẹ̀ pẹ̀lú Tani Olohun wọ́n wá gbé lọ sí kí ló ti ń porúkọ ẹ̀ let that story book stay in kitchen mo ní bọ̀bọ̀ yìí mo ní ṣó rí kíní yìí rí ó lóun ò rí rí Quran yìí ó lóun ò rí rí ó lóun ò mọ̀ kó tó ń jẹ́ bẹ̀ mo ní Quran ni mo ní ìwé story book àwọn Àràbù ni mo ní ṣọmọ pé nítorí kíní àwọn èèyàn wẹ̀ wọ̀n ṣá ní ilẹ̀ mi ní ìlú mi mo ní nǹkan tí mo sọ fún ẹ ojú ń tì mí láti sọ bẹ́ẹ̀ fún ẹ ó ní rìlí mo ní bẹ́ẹ̀ ni ìta ló tó gbé wá fún mi sìn mo ní àwọn èèyàn wẹ̀ wọ́n torí ẹ̀ mo ní torí kíní wọ́n ń pààyàn torí ẹ̀ ní ibi tí èmi ti wá ó ní rìlí mo ní bẹ́ẹ̀ ni mo ní tí ó kíní ní ojú tiwọ kíní yìí jẹ́ bí ò bá kí n ṣe pé mental slavery mo ní ṣé èèyàn tó jẹ́ ẹsẹ̀rẹ̀ humani that is èèyàn ẹlẹ́ran ara ṣó yẹ kán bá nídìí irú ẹ̀sìn báyìí ó ní no ẹ máa rí fídíò yẹn tí n bá pé máa post fídíò yẹn síta bọ̀ mi ò gbójú ẹ̀ síta èmi gan ẹ̀ lè rójú mi ẹsẹ̀ mi nìkan lè máa rí ẹsẹ̀ mi nìkan òun lè máa rí mo ní ṣé mo èèyàn mélòó tó ti kú nítorí ìwé yìí ṣé mo èèyàn táyé ẹ̀ ti bàjẹ́ táwọn wà nínú ẹ̀wọ̀n báyìí nítorí ìwé yìí nítorí kíní táwọn sọ nítorí kíní burúkú nítorí ilé nítorí ìwé lásán èèyàn tó ní ọmọ tó níyàwó ẹ̀dẹ̀ tí mọ́lé for months nítorí ilé torí pé ọ̀nà jẹ yín ni èyí tó yẹ kẹ́ ẹ fi jín kùtùkùtù ayé yín kẹ́ ẹ fi kọ́ṣẹ́ kẹ́ ẹ fi níṣẹ́ ọwọ́ kẹ́ ẹ fi lọ iléèwé kẹ́ ẹ fi ní nǹkan tẹ́ máa ṣe pẹ̀lú láìfù yín ẹ̀ ní nítorí gbé yín tì ní wípé kẹ́ máa kọ́ kẹ́ lọ́ máa fi tu ọmọ aráyé jẹ wípé kẹ́ máa kọ́ kẹ́ máa fi tu ọmọ aráyé jẹ torí ẹ̀ lè ṣe feel threatened nígbà tí gbogbo nǹkan tó ti yí padà against yín lọ́jọ́ tó ní you feel threatened ara yín ò gbà mọ́ ara yín ò lélẹ̀ mọ́ ti wò wípé ọ̀nà jẹ́ ti ń di lọ ẹ̀yin àfa àtàní fact ọ̀nà jẹ́ ti ń di lọ àwọn tó ń ṣòwò jẹ́dà àwọn tó ń ṣòwò mọ́kà àwọn tó ń ṣòwò umura ọ̀nà ìjẹ́ ti ń di lọ ṣe bí gbàtẹ́ lọ jẹ́dà yẹn ni wọ́n ní kẹ́ padà lọ́lé yín wọ́n cancel visa yín báwo ló ṣe ṣẹlẹ̀ ṣọ́dáwó yín padà fún yín ṣá àbọ̀n ti dá padà ni ìdí ti jẹ owó yín ìdí ó ti jẹ owó yín ṣe ti di 12 euro ni owó mi ló pa mo sọ fún mo ní sórí báyìí owó mi mo fi rà o bí mo ṣe ti fowó mi rà ní ìsinyìí wọ́n ti sọ wípé kò kí n ṣe property mi mọ́ pé ó ti di property gbogbo mùsùlùmí ó ní rìlí mo ní bẹ́ẹ̀ ni owó yìí o dódíṣì euro ni mo fi rà 12 euro ní Nàìjíríà ní ìsìn it's almost 14,000 naira kéèyàn kan wá jí láàárọ̀ kùtùkùtù ohun tí mo fi almost 14,000 rà kó wá ní kí n ṣe tèmi mọ́ tó bá ṣe pé wèrè ló ń ṣe wèrè yín kó wá ní property gbogbo mùsùlùmí lágbàáyé ni ẹ̀yin mùsùlùmí kan ẹ máa bẹ̀ wá àmọ́ àwọn olórí burúkú àárín yín yìí nǹkan kí ni ká ti ṣọ̀rọ̀ wọn sí táwọn bá láwọn ya wèrè àwa gan máa fi dìgbò lúgì hàn
ẹ̀yin dẹ̀kẹ̀rẹ̀ tẹ́ ń bẹ̀ wá gan mi ò trust yín lọ títí because ẹ̀yin gan inú yín dùn sí nǹkan táwọn brother yín àti sister yín ṣe torí obìnrin nínú yín ó máa bọ́ sábẹ́ comment section àwọn ọ̀rọ̀ burúkú tó máa comment síbẹ̀ tí abiyamọ ò yẹ kó kọ ló máa ń kọ láwọn ẹlẹ́hà yín àwọn ìyàwó yín tẹ́ máa wò wípé obìnrin abiyamọ kan lélẹ́yìí tí mo ṣe ń wo orú eléyìí tó comment rọ́dàràdà yìí á ti bímọ bí òṣèyàn kan bí òṣè méjì rọ́dàràdà ló máa kọ síbẹ̀ tó bá tiẹ̀ sọ wípé ẹ̀yin ọkùnrin mùsùlùmí pọ́kàn yín di wípé ẹni bí ni yín bẹ́ẹ̀ ń ṣe èèyàn téèyàn ń bá tò àwọn obìnrin àárín yín tó jẹ́ abiyamọ táwọn náà ti bímọ tọmọ bọ́mọ ṣe ń rí lára ńkọ́ èwo ni tàwọn báwo ni tàwọn ṣe jẹ́ báwo láyé wọn ṣe rún débi wípé wọn ò tiẹ̀ wá ní fílìm abiyamọ mọ́ ìgbà tó jẹ́ pọ̀pọ̀lọpọ̀ wọn ìṣe ẹranko lẹ̀ ń ṣe wọn ò rí ìfẹ́ látara yín nígbà tí ẹ pé máa ń kó wọn jọ sílé bíi sardine ni so frustration wọn tí wọ́n rí nínú marriage yẹn tí wọ́n manage because wọn ò lè kúrò ńbẹ̀ because àwọn náà wọ́n useless wọn ò níṣẹ́ ọwọ́ wọn ò dáńtọ́ lóbìnrin tó bá kọ̀ yín lẹ̀ wọ́n á máa wo bó ṣe máa survive ìgbésí ayé wọn ìyẹn ò ní lè jẹ́ kán fi yín lẹ̀ ẹ̀kọ́ kíkọ́ tí wọ́n kọ́ wọn náà ni wọ́n kọ́ rú àwa yìí wípé tó bá ti wọlé ọkọ báyìí anything tó bá ń rí ńbẹ̀ wọ́n máa fara mọ́ ni èèyàn kì í ga ilé àwọn gbọ́dọ̀ ga jọ nírè lọ wọ́n máa ń kọ́ obìnrin kó wà subjected sábẹ́ ọkùnrin kó jẹ́ subject ọkùnrin nínú Islam so ìdí nìyẹn tí wọ́n ṣe kí wọ́n they feel useless they don't feel theirself bàbá mi Philip Ṣọnẹ́yẹ lódùmarè àfọ̀pọ̀rọ̀pọ̀ they don't feel that strength of being a woman kọkùnrin máa sọ fún ẹ wípé obìnrin lásán mà ní obìnrin àtẹ̀yìntàn mà ní obìnrin mà ní kí ló obìnrin ní ṣe ọkùnrin mélòó gbogbo àwọn ọkùnrin ní gbogbo ẹnu ni mo fi sọ mélòó nínú wọn ló lè push ọmọ èèyàn kan ṣo ìwọ́dẹ̀ bíi mẹ́fà ó wá sọ wípé wọ́n ní strength jù wá lọ gbogbo nǹkan tá yé ọkùnrin lè fi bàjẹ́ ló wà lára obìnrin gbogbo ẹnu ni mo fi sọ ó wá ní wọ́n dájú ẹ lọ ṣùgbọ́n nínú Islam wọ́n ti bà ayé yín jẹ́ wọ́n ti bà ìjẹ́ obìnrin yín jẹ́ ẹ wúlò fúnra yín ẹ̀yin náà ẹ̀ dẹ̀ lè think out of the box because ẹ rò wípé báwo lẹ ṣe fẹ́ ṣe ìgbésí ayé yín tó bá jókòó tó bá wò ó pé jẹ́sì obìnrin ni mi bọ́ sọ́wájú mìíràn túnra ṣe kó wá bọ́ síta lójú títì kó wá sọ fún mi bóyá ẹnìkan ṣó ò ní wẹ̀yìn wò ẹ́ wípé ọmọ ló ń lọ yẹn o ọmọ dá síbẹ̀ o ṣùgbọ́n nínú Quran wọ́n ti sọ fún yín nílé ké wọ́n ti sọ fún yín wípé aṣẹ́wó ni torí ẹ̀ tí n bá ti múra tí n bá ti wà sexy tí n bá ti wà lovely báyìí àwọn wèrè olóko dógidógi olóko Muhammed wọ́n á máa sọ pé aṣẹ́wó kí ló dé tí ìyá yín ò bá ṣẹ́ owó ṣó máa bí yín ni ṣe bá ṣẹ́wó táwọn ìyá alákùú bàbá yín tí wọ́n ṣe kù òun làwa náà gbá mú tó pé ó ṣe àwọn obìnrin yín tó yẹ kẹ́ ẹ tọ́jú wọn kọ́ jojú ń gbèsè kọ́ dùn wò káwọn ọkùnrin mi máa wò wọ́n gan kọ́ máa wò wípé ṣùgbọ́n respect máa wà ń bẹ̀ pé she is married but wọ́n á máa wò wípé wàá àwọn ọkùnrin kan ló tọ́jú ìyàwó ẹ̀ bá èyí tó yẹ kán fi máa rí àwọ̀ ire lára ìyàwó yín ẹ ti da ẹ̀kú wèrè ẹ̀kú eégún bò wọ́n lójú tó bá tẹ̀ jẹ́ ẹ̀kú eégún lẹ dà bò wọ́n lójú ìbàdà aṣọ ọ̀fọ̀ yìí ni so àwọn tí ìyà ń jẹ nínú wọn gbàdá ẹ bá ti daṣọ bò wọ́n látòkè désàlẹ̀ kò sẹ́ni tó máa mọ̀ tẹ́rí ọmọ àlàdé love you pé ìyà ń jẹ rí ìyà yẹn lórí social media lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ní nígbà tí ìyá ti fẹ́ ba yé òun jẹ́ táwọn ọmọ ti fẹ́ dìdàkudà ó lóun bọ́ wèrè dànù ó lóun ya bọ́jà àbùdànù ó ní because àtijọ́ tóun ti fẹ́ òun ò ní aṣọ ẹ̀há méjì aṣọ kan ní àgùntàn aṣọ ìṣídà ó nígbà táyé àwọn ọmọ ti fẹ́ bàjẹ́ táwọn ọmọ ti dìdàkudà mọ́ òun lọ́wọ́ òun ya bọ́ wèrè dànù òun ya face life òun nígbà tí ìyá arúgbó bẹ́ẹ̀ yẹn bá lè lo brain at her age ẹ̀yin tẹ́ ṣì young ẹ̀ ń dúró kí lẹ̀ ń dúró dè bó wèrè dànù kó bọ́ síwájú mìíràn kó wo ra ẹ kó wo bí tí Olódùmarè parí iṣẹ́ sí kó múra kó wà sexy kó bọ́ sí títì kan sọ wípé tí n bá múra tán tí mo pa gbogbo tí mo pánú tí mo ṣe gbogbo ẹ̀ báwo ò lè sọ pé mo ti bímọ èèyàn kan ò lè sọ mọ́ dèpòdépò iye ọmọ tí mo ti bí ilẹ̀ ti kún àìka mọ́ fọlọ́mọ ni. So wọ́n wá sọ yín di rádaràda in the name of staying married. Ṣé bóun rè lọ́wọ́ wa? Èmi ò wí bẹ́ẹ̀ kí n má ṣe bẹ́ẹ̀ ni. Tó bá yẹ pé
mo jẹ́ nìkan tó rí pé mi ò wicked Ọlọ́run àwọn tó love mi àwọn viewers mi náà ẹ máa ń share mi bàbá mi royal hotel ní sìn wọ́n sọ fún mi wípé mo sọ fún wọn pé mi ò wicked àwọn náà wicked lóòótọ́ wicked lóòótọ́ ṣé mo wicked báyìí mi ò wicked mo sọ fún yín kó tí n bá sọ ni mo máa ṣe torí nídìílé wa bó ṣe rí nìyẹn ìjọ tẹ bá ti bẹ̀rẹ̀ case pẹ̀lú Tani Olohun kò bá dùn mí ní ìjọ tí wọ́n ní Tani Olohun pé wọ́n ní àná kọ́ ni àbí àná náà ni pé wọ́n ní strike kálánà yẹn náà lẹ bẹ̀rẹ̀ kí lọ sí gbogbo ewé ní báyìí nísìn ìwà bẹ̀rẹ̀ múvì mi géèmù tí lọ́ọ̀yà yín sọ pé à ń ta yẹn àwa bẹ̀rẹ̀ géèmù yẹn lóní pẹrẹwu ṣé bóun rè àbóun kọ́ rè if no be say I no dey change my matter my talk if I talk am na so I dey do am láti èmi lọ the way tí mo ṣe máa ṣe àlà láti èmi lọ the way tí mo ṣe máa ṣe àlà ṣe ìdúró náà it's been long I've seen this Quran wọ́n ní Indian lè ti wá wọ́n translate ní Indian language kí ni jinn wá ní nínú Quran al-jinn list of surah ṣètìrí surah tó jinn náà wà ń bẹ̀ ṣe ti rí al-jinn jinnu ó tún wà níbẹ̀ ó ga o ó ga o wèrè níwọ̀n àtẹ̀yìn ní àtẹ̀yìn ní òun rèé ẹ rí ìwé dúró báyìí ó ga o alágan àmọ́rú direction rẹ̀ àtẹ̀yìn ní abẹ́rẹ́ nǹkan ṣebí báyìí ló yẹ kí ìwé ṣe ti bẹ̀rẹ̀ báyìí ló yẹ kéèyàn ṣe ṣíwèé kéèyàn bá ka ìwé bọ̀ ìgbésí ayé wọn máa ń yàtọ̀ ní gbogbo tiwọn ibi táyé bá kọjú sí àwọn máa ń kọ̀yìn síbẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ fún Mr. mo nífẹ̀ẹ́ yín ẹ ṣé mo dúpẹ́ kò ní tán bẹ́ẹ̀ o ibi tí ayé bá kọjú sí báyìí tó jẹ́ ibi ire àwọn olóṣùkà ẹ̀yìn làwọn máa kọ síbẹ̀ gbágbágbá nítorí ẹ̀ ní ìwà wọn ìṣesí wọn kò kí ń bá taráyé mu dẹ́fàdẹ́fà dẹ́fà máa ní ọmọbìnrin tí ń bá sì gbà sọ kò ní gbọ́ ń bẹ́ẹ̀ mo ti sá lọ bàbá dẹ́fà ẹ̀yin lóníṣẹ̀ṣe èmi ò ń ṣe oníṣẹ̀ṣe èmi ò ń ṣe oníṣẹ̀ṣe ẹ̀yin lóníṣẹ̀ṣe ẹ̀yin lẹ́lẹ́kọ̀ọ́ mi ò lẹ́kọ̀ọ́ mi ò sì ń ṣe oníṣẹ̀ṣe ó ní Allahu Akbar alágan mọ̀ wípé ibi tóun bá dé yìí níbi tóun bá dé yìí kò akíbárù nǹkan kan patience kí ni tó bá jẹ́ wípé Allah gangan ó jẹ́ nǹkan ìbẹ̀rù ni wọn ò ní mú Tani Olohun wọ́n máa fi ilẹ̀ ń ta pé kálà díò pẹ̀lú ẹ̀ pé àtọ́ ti mọ̀ pálá ò ní lè díò pẹ̀lú ẹ̀ làwọn ṣe kí ni àwọn díò pẹ̀lú ẹ̀ fúnra rẹ̀ wọn ṣó ti yé ó ga ò àti ẹ̀wà mo bá ṣe kà náà mo dẹ̀ ka kéwo mo kà dé orí kí ló fi ń porúkọ ìgbà yẹn mo bẹ̀rẹ̀ Quran ṣùgbọ́n ọmọ nínà yẹn pọ̀ jù mo yà họ àwọn òwe ẹni tó máa fi gba yí lórí lọ́wọ́ ibi tó ń nà mí dé gan ibi tó rí mi yí dé ni mo bá dé nílé kéwù wọ́n ti frustrate ìgbésí ayé mi àti ẹ̀mọ́ ètò jálì fún bẹ́ẹ̀ mọ́ wa èwo lálífù èwo ni álífù ń bẹ álíflam lélẹ̀ mo mọ̀ aliba ta sa jim out da za ro zain sin shin sod dod mi mọ̀ tó kù mọ́ ibi tí mo mọ̀ dé nìyẹn alifatateni alifekesoteni alidomoteni ala aṣọ òtí ẹ̀ lé ọlọ́run ò kì í ṣáálà kẹ́kọ̀ọ́ gbẹ̀dánù kó dáadáa lọ zain náà ó dà pé zain ní last one mi mọ̀ mọ́ bọ́ mo mọ àwọn súrà yẹn kà díẹ̀díẹ̀ ìsájà mo mọ̀ yẹn sájà náà sórí láàyè wà ní fati wàrà ìta náà sáà ẹ̀yà adébùlú náà fídí mi láyà fúwájà ń fásitẹ̀ bí ìbí àmì rọ̀bùkà wá sẹ́lẹ̀ fúru iná òkà náà tà wábà. ó kọjá aládàáda nínà yẹn pọ̀ mi lè gbàgbé nínà yẹn pọ̀ ju ká má rántí lọ nínà yẹn pọ̀ àtúrántí tàbá tí àdá náà tẹ máa ń ké fún wa nígbà tá à kì í ṣọmọ ìyá kí ló ti ń pojú kọ kí lorúkọ ilé tí Muhammadu ké tàbá tí àdá fún wa à ń fọmọ ìyá enemy Muhammadu abilahabi à ń ṣe brother à ń ṣe family abilahabi tàbá tí àdá alámúnáṣírá náà
alámtàlà kéfà oríṣiríṣi gbogbo kinní tí mo rántí yìí tán bá ní kí n kà lẹ́yìn kankan máa kà tán àwọn wèrè wọ́n fẹ́ẹ́ lù mí pa wọ́n lù mí Ọlọ́run ni ò pa mí mo yè bọ́ wá pé lùlù ló ń pààyàn ní níwà ó ti kú dànù àìkú mi yẹn ló di wàhálà fún yín lọ́rùn báyìí ká ní wípé àfáà yẹn mọ̀ wípé bàbá fẹ́ ṣe tán mo ń bọ́ bíi tí ìwé ẹlẹ́rìí ìpín yẹn tán tó bá yẹ pé àfáà àti anifata ni wọ́n mọ̀ pé mo máa padà trọ́bù ìgbésí ayé wọn ni bóyá wọn bá ti fi mistake lù mí pa ní kékeré. nígbà yẹn báyìí wọ́n sì nàyàn bíi pé kẹ́mi bọ́ lára èèyàn Ọlọ́run ló yọ wá o àwa náà ti pass through láyé yìí o èèyàn mẹ́rin ni ó di ọ̀mú gbogbo pátá rẹ̀ rìn títì wọ́n wọ́n nígbà yẹn kó bá ń pé èèyàn kan ṣe fídíò yẹn nígbà yẹn tí wọ́n bá yín gbé sórí wọ́n bá mi gbé sórí social media pátá mi àti dí mi bó ṣe dúdú họ́họ́họ́ lẹ́ máa wò títì báyìí máa wò pé àwọn fi yà jẹ ọmọ yìí tó ó tọ́ kí n bínú ìgbà yẹn lẹ́ máa justify ìbínú mi pé ó tọ́ kọ́ ọmọ ìbínú lóòótọ́ ó bínú nínú yẹn pọ̀ èèyàn kan dì mí mú báyìí nílé kéwu wa bó ti ń nà wá nù bí ẹranko ẹnìkan di ẹsẹ̀ kan mú báyìí ìkan di ẹsẹ̀ kan mú báyìí wọ́n wà máa tó ẹgbà yẹn ibi tó bá bà ní o ló borí ẹ kò dé mọ́tò spé ìyẹn wọ́n fẹ́ nù ẹ ní ti gidi gangan nìyẹn o kò wá mọ́tò spé níbi tó ti ń kà á ibi tó yẹ kó ti kà á live tó lọ́kọ́ lam pam orí ẹ ló máa ẹ wá ní pé kí n má wà frustrated àbí ẹ máa rí grandfather frustration àwọn ará bíi wọ́n nà mí ìwà pẹ̀lú ẹwà màmí ẹ káàbọ̀ wọn ẹ kújọ́ mẹ́ta even a criminal can be beaten like that kí ló dé kí ni mo rà ń gbà yín wọ́n wá sọ wípé téèyàn bá ti dàgbà yẹn gbọ́dọ̀ máa ṣàdúrà fáwọn àáfà ẹ̀ àtàwọn ànífàtì tó kọ́ ọ ní kéwú èpè burúkú ni mo ṣẹ́ fún gbogbo wọn kò ní bẹ́ sú ẹ fún wọn tọmọtọmọ gbogbo àwọn tó nà mí nínú ọkà nínú wọn ni o torí kì í ṣe gbogbo wọn ló nà mí nínú ọkà Olódùmarè ò fẹ́ irọ́ àwa ọmọ èèyàn ò sì fóòtọ́ ṣó ti yé yín ó ga o abẹ́rẹ́ ọlọ́run ní ìmọ̀ pé gbèsè ayé àlà máa padà tẹ̀ mí lọ́wọ́ báyìí abẹ́rẹ́ social media ti wá sọ gbogbo ẹ̀ di dáadáa báyìí tó bá fẹ́ kò sí nǹkan tó nídìí gan tó bá nídìí orí Buhari tó bá mọ bí tó máa ti ọ̀dà ẹ̀ lórí Amazon wọ́n máa gbé dé nìsín aṣọ tí bàbá Ajani Bello aṣọ tí bàbá Sheikh Muideen Ajani Bello tí wọ́n máa ń wọ̀ nígbà wáàsí wọn ní ìsìn àdẹ̀rí bàbá mọ́ kọ́lọ́n dẹlẹ̀ fẹ́ ní ire wọ́n sì wà láyé kì í ṣe nǹkan tó yẹ kí n sọ nìyẹn ánòkùn ìlà ló yẹ kí n sọ ó ga aṣọ tí wọ́n ń wọ̀ fi ṣe wáàsí gan Adékúnlé Samuel Alága ẹ ṣe mo dúpẹ́ iná ní ìtọ́wò yẹn pípù yẹn láìkì ìjà gan ẹ dá rárá ẹ wá ń fún mínísítà tó pọ̀ gan ẹ máa jẹ́ káwọn àwọn ẹrúkẹ́rú máa bínú o ẹ̀ṣìgẹ́dì eléyìí pẹ́ ó pẹ́ no Philip ṣọ́nà yẹn no I'm not burning it today no not today tó bá ti bẹ̀rẹ̀ case pẹ̀lú Tani Olohun ni màá burn it no I'm not that kind of I'm not wicked you said I should get the English version this is a very complete version this is of English and Arabo language ṣó ti yé yín bàbá mi this is English and Arabo àwọn kan wà ń bẹ̀ tí wọ́n ti translate wọ́n wá kọ́ wíníwíní ta ní tiẹ̀ mọ́ tí wọ́n kọ́ wíníwíní bí ìgbà tí èèyàn hàn tún ni. ẹ wo ẹ̀yin ayé irú eléyìí ìsìn tí n bá fọ̀ sínú tí n bá mu tí n bá jẹ́ báyìí kó tó di láàárọ̀ ọ̀la mo ti máa lówó lọ́wọ́ àwọn ọ̀tún yìí jíìnì máa gbówó dé mi kíákíá. jíìnì máa gbówó dé ní kíákíá ni tí bá máa fọ eléyìí báyìí tí bá máa fi jẹ méjì nínú ẹ̀ jíìnì máa gbówó dé mi tí no lọ́wọ́ ta wà ìmísìn ẹ má jẹ́ ká tí mo lẹ́sàálà a lè dáná sún báyìí wọ́n ní kí n kà mí ò ráyè lè yá mo mọ most of the things tó wà ń bẹ̀ bọ̀ tí mi ò kàn ṣe mọ̀ pé àbọ̀ ẹ̀kọ́ làwà kọ́ nínú Quran tàn sọ Allah ló wà nù Kaaba Allah ni wọ́n ti Allah mọ́lẹ̀ mi ó dẹ̀ ti pẹ́ tálà tí ń ṣe wọn tiẹ̀ Ọlọ́run ló mọjọ́ tí wọ́n máa gbé Allah bọ́sítà kó tiẹ̀ wá gba tẹ́gùn kó tiẹ̀ wá gba afẹ́fẹ́ Allah afẹ́fẹ́ ò gba orí Allah kọjá rí torí ẹ̀ ni àwọn
tó jẹ́ ẹrú ẹ̀ náà àwọn náà ń hùwà bí ẹranko mo ṣe gbogbo wọn o. ok suratu jinn wọ́n ti ń fún mi ní àwọn àbá mi ti ń fún mi ní àwọn suratu tí máa fi ní owó lọ́wọ́ suratu jinn. ok mo máa lọ kà ẹ má wọrí mo promise yín afa ẹ fún mi ní star tẹ bá fẹ́ kí n kà lóòótọ́ mo jẹ́ ṣe wà yìí nísìnyí kò sí nǹkan tó jẹ́ ọ̀fẹ́ mọ́ àgàgà tó bá ti ní ṣe pẹ̀lú àlà suratu jinn ni mo máa ti ẹ rí pé mo ti ń mú iṣẹ́ yín ṣe báyìí ẹ fún mi ní star tẹ bá fẹ́ kí n kà máa fi àlà pa owó adómojú àlà jẹ ẹ má wọrí mi ò dẹ̀ wá báàdì bẹ́ẹ̀ yẹn o bí kìíní ìdẹ̀ ṣe wá wà lọ́wọ́ mi báyìí àánú wọn máa ń ṣe mí ó fi mi ṣọlọ́ kọ́tà abiyamọ gidi ni mí o kọ́ tó ṣe dá kéèyàn jẹ́ abiyamọ tó dá nìyẹn abiyamọ gidi ni mí àánú wọn wá ń ṣe mí àánú ń ṣe mí ó mà ṣe o ẹ̀yin náà ẹ wo bí kaná ọlọ́run bó ṣe wà lọ́wọ́ yín tó jẹ́ wípé wà helpless ó wà helpless ẹ sọ ọmọ ọlọ́mọdé helpless òun náà ni Allah ṣe wà lọ́wọ́ mi ní ìsìn síbi náà ṣe Allah náà wà helpless and hopeless bẹ́ẹ̀ ni ṣe wà nínú the other side of the video bí ìgbà tí kẹ kó wọnú fóònù kẹ wá gba kíní lọ́wọ́ mi ẹgbà ẹ yẹ ká try ẹ o ẹni kí jíìnì wá gbà lọ́wọ́ mi bàbá mi ní àwọn òbínú sí mi mọ́ bàbá Muftaudeen ẹ̀yin lẹ́yìn òbínú mọ́ àwọn tó fẹ́ pa mí wọ́n wà ní kíní wọ́n wò mí báyìí okay page 643 ní àlùjí yẹn that's good ẹ̀gúsí mo fẹ́ rò fọkọ mi ṣé ǹjẹ́ kọkọ mi lé mi kúrò lébà torí pé mo fẹ́ dáná sun wàhálà 643 àbí kí mo pè ní ìsìn náà máa kórìí ti dọ́ta 643 ẹ̀yin náà ẹ wò ńgbà tí gbogbo ayé ń ka ìwé báyìí tó wá jẹ́ pé lẹ́yìn ẹ̀yin ni lolúbe ń so ṣé olúbe ni yín ni olúbe ni Allah nínú spirituality ilẹ̀ Yorùbá wọ́n ní lẹ́yìn lolúbe ń so àwọn ọ̀tá ló ń fìyẹn ṣépè fún ó wá ṣe wá jẹ́ pé lẹ́yìn ni ìwé Allah ń lọ báyìí 640 mo débẹ̀ aljim ṣẹ́tìrí bàbá tó ní kí n kà yẹn ṣẹ́tìrí pé ọmọ lè kéwú tó dání mi. Some people are bad in Islam while some are good. I don't believe some are good because if there are some tó good nínú Islam ẹ rí pé mo ti fi máàkì sí so màá lè lọ kà tó wá táwọn kan wà tó good nínú Islam wọ́n á ti bá àwọn àfa Ìlọrin jà ní tipátipá pé àwọn náà lágbára bẹ́ẹ̀ náà ṣe lágbára ọmọ ìyá máa gbà jáde lẹ́nìí tí nǹkan kan ò ní ṣẹlẹ̀ ìgbà yẹn ni máa tún gbàgbọ́ pé there are some good people nínú Islam àbẹ́yìn good people nínú Islam ẹ̀ ní power ẹ pé mo good gan mo bá yín tọ́jú Allah ni ẹ pé tinú mi ni mo fẹ́ ṣe lẹ́jà ni mo ń ṣe ń bèèyàn má kàn máa fowó ẹja pa Allah lójú ni má kàn máa fowó ẹja máa fi máa romance Allah ẹja rèé o ẹ má wọrí ń rè ṣẹ́tìrì kí ló dé a sọ pé a máa bẹ̀rẹ̀ violence bẹ́ẹ̀ yẹn má lọ kán síbẹ̀ Allah is our guest we have to treat him with utmost respect at least for now. Allah will vindicate ta lọ́lọ́ inshallah ẹ wá náà aláṣẹ ìbẹ̀rẹ̀ ìbínú ni. No, I'm not affecting me. It's not affecting me, baba mi. Allah. I was supposed to like mo ti promise ni. Mo ti promise ni pé mi ò ní dáná sun until tẹ́ bá bẹ̀rẹ̀ case pẹ̀lú Tani Olohun. I'm supposed to start the violence immediately. If you know what is in my mind, láti ṣe pẹ̀lú kíní tá à ń sọ yìí. You don't know. You don't know anything. Èmi gan dẹ̀ wá ń bò ó dẹ̀ pé mi gan fúnra mi ti wá ń bìlì pé mo wà frustrated lóòótọ́ because àwọn èrò tó ń wá sọ́kàn mi kò dáa rárá àwọn èrò ńláńlá ni àwọn èrò tó lè jẹ́ kí ẹ ju bọ́ǹbù látòrí fóònù sí mi. Don't worry. So mo ní kí n fi hàn yín ni torí mo fẹ́ dáná mo fẹ́. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.